ṣe bẹ́ẹ̀ rí Lawan olórí Ileegbimọ Aṣofin àgbà. Ahmed Lawan lolórí Ileegbimọ Aṣofin àgbà ilé wa. Ipò alágbára gbáà ló wà. Ohun tó múrúkọ ẹ̀ jáde láìpẹ́ yìí ni pé òun náà bọ́ síta póun yóò dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ APC. Ó ra fọ́ọ̀mù 100 mílíọ̀nù náírà. Ó sì múra kankan láti gba tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ wọn. Àwọn kan wọ́n gbé e jáde póun ní kó wá ṣe kínní náà. Ó sì látìlẹ́yìn olórí ẹgbẹ́ APC Abdullahi Adamu nínú. Nítorí ní gbangba ló ti kéde orúkọ ẹ̀pẹ́ni tí Buhari fẹ́ nìyẹn kí gbogbo ẹgbẹ́ dìbò fún. Lásìkò tí wọ́n fẹ́ dìbò abẹ́lé fẹ́ni tẹ́gbẹ́ ó fà kalẹ̀ láti dupò ààrẹ yìí. Wọ́n ti dìbò láti yan àwọn tí wọ́n ó dupò sẹ́nítọ̀. Ẹnìkan sì ti wọlé ládùúgbò tí Lawan ti wá. Àdúgbò tí Lawan ti wá yìí ní Yobe North. Ẹni tó sì wọlé ní Bashir Sheriff Machina. Ohun tẹ́yìí túmọ̀ sí ni pé tí wọ́n bá fẹ́ dìbò, Machina yìí ni ó jáde láti dupò náà pẹ̀lú ẹni tí PDP bá fà kalẹ̀. Tó bá sì ti wọlé, òun ni ó wá sílé ìgbìmọ̀ aṣòfin láti ibẹ̀. Lawan tó jẹ́ ààrẹ ilé báyìí ó lè wà mọ́ nítorí kì í ṣe sẹ́nítọ̀. Lawan mele ìtẹ́lẹ̀ kó tó sọ pé òun fẹ́ dupò ààrẹ o. Ohun tó wá jẹ́jọ́ ni lójú fọ́pọ̀ èèyàn ni pé lẹ́yìn tí Lawan ti dupò ní pámárì APC tí kò wọlé, ó sáré padà wá. Ó ní kí Machina tó wọlé fipò náà sílẹ̀ fóun. Machina takú. Ó lóun ò lè ṣerú ẹ̀. Yàtọ̀ sí pé Machina ti wọlé, orúkọ ẹ̀ ti wà nínú ìwé ẹgbẹ́. Òfin tuntun lórílẹ̀‐èdè yìí ó fààyè gba kéèyàn dupò méjì láàrin ètò ìdìbò kan. Lawan ti dupò kan, ó ti jábọ́, kò tún lè dupò míì mọ́ àfi tó bá tún dásìkò ìdìbò míì. Ṣùgbọ́n Lawan bẹ̀rẹ̀ ìjà burúkú yìí pẹ̀lú Machina. Kò sì jáwọ́ ńbẹ̀ títí tó fi dìgbà tí wọn yóò forúkọ ẹni tó wọlé ránṣẹ́ sí INEC. Bó tilẹ̀ jẹ́ pé Lawan kọ́ ló dupò. Lawan làdàmú forúkọ ẹ̀ ránṣẹ́ sí INEC pé òun ni yóò dupò náà lórúkọ ẹgbẹ́ wọn. Èyí lòdì sófin. Kí ló dé tí Lawan wá ń ṣe bẹ́ẹ̀? Kò fẹ́ fipò sílẹ̀ ni. Èyí yóò sì fi rọ́ táwọn ẹni ibi yìí máa ń pa hàn pé nítorí àwọn aráàlú làwọn ṣe ń ṣòṣèlú àwọn. Nínú ẹgbẹ́ APC kan náà ni Lawan àti Machina wà o. Ọmọ agbègbè kan náà ni wọ́n. Lawan ti lọ́dún 23 lẹ́gbìmọ̀ yìí o. Nítorí láti 1999 ló ti wà ńbẹ̀. Síbẹ̀ kò fẹ́ fipò ìsílẹ̀ fẹ́ni tó wọlé. Ẹni tí ò dé lẹ́gbìmọ̀ rí. Ó fẹ́ kójú òun lòun ó wà ńbẹ̀ títí ayé. Báwo lèèyàn ó ṣe jókòó sípò kan fọ́dún 24 tí ó tún máa pòun ò fẹ́ kúrò ńbẹ̀? Iṣẹ́ tí kì í ṣeṣẹ́ ìdílé tó jẹ́ṣẹ́ ìjọba ni. Èyí ó fi hàn yín pé olè, arúfin, aláìníṣẹ́ lọ́wọ́, àjọwọ́ olùkó làwọn olóṣèlú yìí. Tara wọn nìkan wọ́n ń bá lọ sílé ìjọba. Ṣùgbọ́n Ọlọ́run ó gbà wá lọ́wọ́ wọn o. Nítorí wọ́n fẹ́, wọ́n kọ̀. Ọlọ́run ó mú wọn jọ̀kan. Ọlọ́run ò lè ṣe kó má mú wọn o. Nítorí ẹni aburú ló pọ̀ nù wọn. Ó ṣojú mi kò rò nìyẹn o. Nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.